Ẹ káàbọ̀ sórí ètò yín o, ètò ìtàn àti òwe Yorùbá níbi tí a ti ń sọ ìtàn ní ṣókí. Ẹnìkan ní ṣé a lè ṣe àkójọ gbogbo ohun tí à ń ṣe yìí, pàápàá jùlọ abala tí ìtàn kó sóhun tí ò ṣeé ṣe, ẹ̀yin náà lè lọ́wọ́ sí gbogbo ọ̀nà tẹ́ bá gbà láti ràn wá lọ́wọ́. Ohun tí mo ọ̀jọ̀gbọ́n kan kọ nǹkan ó ní ìṣòro tí a ní is the preservation of our historical heritage. Ẹ sì rí i pé lóòótọ́ ni lọ́pọ̀lọpọ̀ ilé ìwé báyìí kò sí pé à ń kọ́ ìtàn mọ́. Nígbà tá a tiẹ̀ ń kọ́ tàn náà kí là ń kọ́ ìtàn Mango Park. Kéèyàn kan sọ pé Mango Park discover river Niger. Ṣé báwọn kan ń pẹja ń bẹ̀ kí wọ́n tó bí Mango Park? Ṣé báwọn kan ń fọṣọ ń bẹ̀? Ṣé báwọn kan ń gbé ọkọ̀ ojú omi kọjá bẹ̀? Ìtàn tó yẹ ká kọ́ ó yẹ kí ìjọba pa á ní dandan fún ìlú kọ̀ọ̀kan láti kọ́ ìtàn ìlú rẹ̀. Ilé ìwé tó bá wà ńbẹ̀ kí wọ́n kọ́ ìtàn ìlú wọn. Ọba mi ò tiẹ̀ mọ̀ tàn, kò mọ bó ṣe jẹ́, kò mẹ́ni ó bí. Lónìí ẹnìkan béèrè pé Ilé Ifẹ̀ mélòó ló wà? Ìbéèrè tó dáa ni o. Ilé Ifẹ̀ ti wà tipẹ́. Àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ wípé fún bí ẹgbẹ̀rún 4 ọdún, àwọn kan sọ wípé ẹgbẹ̀rún 9 ọdún. Àwọn ṣẹ́ẹ̀mọ̀ wípé ibi tí a bá ìtàn dé, àwọn oníwádìí ìjìnlẹ̀ tá à ń pè ní archaeologist wọn a máa ràn wá lọ́wọ́ láti lọ ṣe àgbéyẹ̀wò ọjọ́ wo ni àwọn nǹkan tí wọ́n bá rí báwo ló ṣe pẹ́ tó. Wọ́n rí orí kan ní ihò eléérú, wọ́n fi hàn wípé orí ti lu ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún, orí èèyàn ni, àgbárí èèyàn ni, ti lu ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún àti àwọn nǹkan míì tó fi hàn wípé Ilé Ifẹ̀ ti wà. Ifẹ̀ Oòdáyé wà. Ifẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn. Ifẹ̀ Oyè Lágbo ní àwọn tó yè lẹ́yìn ìkún omi. Ìtàn ìkún omi wà nínú oríṣiríṣi ìtàn orílẹ̀-èdè, ó wà nínú tiwa náà. Ifẹ̀ Ìhànràn wà. Ifẹ̀ tá a lò gbẹ̀yìn ó ní Ifẹ̀ Àkànlúbẹ̀bẹ̀. Ibẹ̀ ni Ọlọ́fin ayé ló jẹ́ pé òun ni ó jẹ olórí gbẹ̀yìn. Ṣùgbọ́n bí àkọsílẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a bá wo ìwé The Cradle of a Race ní page 52, bàbá wa ọ̀jọ̀gbọ́n Ọlọ́mọlá wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa pé kí Odùduwà tó dé, kí bàbá ńlá wa Odùduwà tó dé, àwọn kan ní ó ti Mọ́kà wá, kò ti Mọ́kà wá o. Kò ti Mọ́kà wá. Ó ní orúkọ ìbílẹ̀. Ẹ jẹ́ kí n tiẹ̀ fi ṣèdánwò fún wa. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ orúkọ ìbílẹ̀ bàbá wa Odùduwà, ẹ fi ránṣẹ́ sí mi. Ó lórúkọ ìbílẹ̀ tó jẹ́ orúkọ tiwa ní ilẹ̀ Òtù Òjìrè. Èkejì, ǹjẹ́ a rí nínú ìtàn àwọn Àràbù, àwọn Sáúdí, pé ọmọ wọn kan tó ń jẹ́ Oòduà, ǹjẹ́ a rí ńbẹ̀? Fún àpẹẹrẹ ní ìsìn, Ìbàdàn lè sọ wípé àwọn bá Ifẹ̀ tán torí pé Máyè Òkùnadé àti Ṣìgúnṣìn ọmọ Ifẹ̀ ni wọ́n. Wọ́n lè láwọn bá Ọ̀yọ́ tán torí pé Olúyẹdùn ọmọ Àfọ̀njá ọmọ Ọ̀yọ́ ni. Olúyọ̀lé ńkọ́ ìbá ṣe burúkú ṣe rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oníkálùkù mọ ibi tó ti wá. Now wọ́n ti jẹ ọba 73 sí 100 between 93 and 97 ọba kí bàbá wa Odùduwà tó dé. 93 sí 97 ọba láti jẹ kí bàbá wa Odùduwà tó dé. Ẹ mú bẹ́ẹ̀ o. Láti orí bàbá wa Odùduwà sí bàbá wa tó wà ńbẹ̀, Àkàndé, Ògúnwùsì, Ọ̀lẹ́wàlówó, Ìmẹ̀rẹ̀ Àgún o, Sùrẹ̀ Àtóyán, 51 ni. Bàbá tó wà ńbẹ̀ ní ìsìn ní 51. Àti kọ́kọ́ jẹ́ 93 sí 97. Àwọn kan ní 93 ni, àwọn kan ní 97. Torí pé àkọsílẹ̀ wà láàfin, ó ní nǹkan tí wọ́n fi ń sàmì pé ìgbà báyìí. Wọ́n lákọsílẹ̀ tiwọn, ọ̀nà tí wọ́n gbà kọ ló yàtọ̀ sí tèmi àti ẹ. Ẹ wá jẹ́ ká wò ìlú tí wọ́n ti kọ́kọ́ jẹ́ 93 sí 97 ọba, tó tún wá jẹ́ pé lẹ́yìn sáà tá a wá mú yìí láti sáà Odùduwà sí ìsìn ó jẹ́ 51. Ta ló lè sọ iye ọjọ́ orí yẹn? Nínú wọn a sì rí àwọn tó lu ọ̀pọ̀ ọdún. Lóòótọ́ a lè mọ̀mọ́ bí wọ́n ti ń ka ọdún tiwọn. Ọba kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní Ògbógbódìrin.
ẹ lọ kàtàn Ògbógbòdì ni wọ́n nígbà tó pẹ́ ó di ohun tá à ń pè ní metal, ó di irin. Gbogbo orílẹ̀-èdè, gbogbo ẹ̀yà ló ní ohun tá à ń pè ní myths. Àwọn Ísírẹ́lì ní myths tiwọn, àwọn Arábù ní myths tiwọn, ṣùgbọ́n gbogbo nǹkan tiwa kì í jọ wá lójú. Ẹni ó sì bú bàbá ń bàbá wọn ó bú bàbá tiẹ̀ náà. Àwa ń sọ nípa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀. Ọ̀yọ́ ò lè pa ìtàn rẹ̀ láì dárúkọ Ilé-Ifẹ̀, kò ṣeé ṣe. Mo sọ fún wa níjẹ̀ló, bàbá wa Ọ̀rànmíyàn kú ònífẹ̀, ọlọ́ọ̀tẹ Ọ̀yọ́ dó, kò kú sọ́yọ́ o, Ifẹ̀ ló kú sí. Ẹni bá sì nírọ́ ni mo pa, ẹ jẹ́ kí wọ́n já mi níkoro, kì í ṣèjà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fi òye àti ọgbọ́n bá wa gbé. A sì a fẹ́ràn àwọn ohun tí ẹ̀ ń sọ. Ẹ̀yin tó sì ròyìn tẹ́ ẹ ròyìn pé bóyá kẹ́ ẹ jẹ́ kí n sọ fún yín, nínú èébú tẹ́ ń bú náà a tún ń kọ́gbọ́n ń bẹ̀. Ọgbọ́n wà ń bẹ̀. Mo bẹ̀ yín, ẹ jẹ́ ká ṣe bó ti yẹ kó ṣe, bó ti yẹ ká ṣe kó lè rí bó ti yẹ kó rí. Ire o.